Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀yè hallelujah o. Ìmọ̀mọ́ ẹ̀nà Dr. Mọ̀ọ́dọ̀ àgbà. Ó kí ẹ̀yin ènìyàn mi Ọlọ́run ọba Elédùmarè kò ní fi ọ̀kọ̀ọ̀kan wa sílẹ̀. Mojúbà àkọ́dá ayé, mojúbà ṣẹ̀dá ọ̀run, mojúbà lọ́wọ́ Elédùmarè ọba tó ní kọ́kọ́rọ́ ayé lọ́wọ́. Mojúbà lọ́wọ́ ẹ̀yin àgbàlagbà Elédùmarè gbélé ayé lọ́wọ́, mojúbà lọ́wọ́ yín, mojúbà lọ́wọ́ Olúbíké tó kọjá ewé. Mojúbà lọ́wọ́ ọ̀sẹ̀ ìbíké tó kọ́ wa gùn, mojúbà lẹ́yìn àwọn ẹ̀yin àwòrò ṣàṣà o. Ẹ̀yin ènìyàn mi mo kí yín púpọ̀. Lónìí mo fẹ́ kí a sọ̀rọ̀ nípa nǹkan kan. Mo fẹ́ yọ̀ǹda iṣẹ́ kankan fún yín ní òní tí mo mọ̀ wípé ó máa jẹ́ àǹfààní fún yín. Iṣẹ́ yìí ni à ń pè ní ìtúwò àwọn ẹlẹ́yẹ, ìtúwò àwọn àgbà. Ẹ má bá mi ká lọ. Ilé ayé tá a wà yìí, àwọn nǹkan Elédùmarè gbélé ayé lọ́wọ́ tá a mọ̀ sí àwọn àgbàlagbà. Bí mo ṣe máa ń sọ, àwọn ẹni máa ń ṣe ayé bó bá ṣe wù wọ́n. Ẹni tán bá dè wọ́n dènà, ẹni tán bá sì tú wọ́n túnà. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn wà tó jẹ́ wípé ayé ti dì í, ayé ti dì í, tó jẹ́ wípé ayé ti dọ̀rọ̀ ẹ̀rú. Àwọn àgbà ti handle fire, wọ́n ti gbélé ilé ayé ẹ lọ́wọ́. Ẹlòmíràn wà tó jẹ́ wípé ẹlòmíràn gan ti fi ẹjọ́ ẹ̀sùn àwọn àgbà tó jẹ́ pé wọ́n ti ń disturb ilé ayé ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn wọn wò wípé nǹkan ò dára fún mọ́, àlákàlà pọ̀, gbogbo aburú burúkú ń ṣẹlẹ̀ sóhun, ò lówó lọ́wọ́, ò rí jẹ àti jẹ nira àti múmu nira. Ọmọ ìyá mi mọ́ sọ̀rọ̀ tínú bá mi ṣe ìtúwò àwọn àgbà yìí kí wọ́n túwọ́ lọ́rọ̀ ẹ̀ kó lè tètè rí ọ̀nà lọ. Ẹ bá mi ṣe iṣẹ́ yìí kó lè túwọ́ ní ọ̀rọ̀ yẹn, má jà fàágùn, ẹ jẹ́ ká bá iṣẹ́ náà lọ. Kí lè bá mi wá ẹyẹ àdán kan, ẹyẹ òǹbẹ kan, orí ẹyẹ àṣá kan, ewé àdé òbàlé, ewé oríjìn. Ẹ jẹ́ ká jó papọ̀ mọ́ odidi atare kan. Tá bá jó papọ̀ mọ́ tán, ẹ jẹ́ ká wá pò mọ́ ọṣẹ dúdú. Tá bá pò mọ́ ọṣẹ dúdú tán, ẹ jẹ́ ká kó sínú ike kan. Ẹ jẹ́ ká wá mú ìyẹ̀rẹ̀ osùn, ẹ jẹ́ ká dà sínú pléètì kan, tàbí ká dà sínú àwòfùn kan àbí ọpọ́n ifá. Ẹ jẹ́ ká wá máa tẹ ẹ jẹ́ ká máa tẹ ọ̀sá méjì ẹlẹ́yẹ odù rẹ̀, ẹ jẹ́ ká tẹ̀, ẹ jẹ́ ká parẹ́, ẹ jẹ́ ká tún tàn tẹ̀, ẹ jẹ́ ká tún parẹ́, ẹ jẹ́ ká tẹ̀ bẹ́ẹ̀ ká parẹ́ bẹ́ẹ̀ bí ẹ̀ẹ̀méje. Lẹ́yìn ìgbà náà ẹ jẹ́ ká wá dà sí orí ọṣẹ yìí, ẹ jẹ́ ká dè pa. Tá bá dè pa, ẹ jẹ́ ká gbé kalẹ̀ fún ọjọ́ mẹ́ta. Tá bá fẹ́ wẹ iṣẹ́ yìí, a ó máa wẹ̀ ní ẹ̀ẹ̀kọ̀kan, bóyá ẹ̀ẹ̀mejì lóṣù àbí ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀. Ẹ jẹ́ ká mọ̀, ó depend bí ogun bá ṣe pọ̀ fún wa tó ni a ó ṣe máa wẹ ọṣẹ yìí tó. Kódà kó jẹ́ pé kí nǹkan máa rọrùn fún ọ tún lo iṣẹ́ yìí, àwọn àgbà tó darí rere sí ọ̀dọ̀ rẹ, ọ̀dọ̀ kọ́ ni kí nǹkan ṣe ọkọ tó lò ó. Orí àpótí láti máa jókòó wẹ nǹkan yìí, bóyá o ní àpótí nílé, bóyá ọ̀nìkan ẹ̀sẹ̀ bọ̀ ọ̀ka àpótí ni, bóyá o ní bí stúdù kan tó yẹn sàlẹ̀ jókòó lé lórí. Orí àpótí ó gbé lọ sí ilé wẹ̀, wọ́n á ti bu gàgà, wọ́n á ti bọ́ ọṣẹ sórí kẹ̀ǹkẹ̀, wọ́n á mọ̀ sọ pé wọ́n á jókòó, wọ́n á mọ̀ sọ pé ìran oṣó ní jókòó lórí àpótí, ìran ìyá mi ẹlẹ́yẹ ní jókòó lórí àpótí, ìran ọmọdé àgbà babaláwo obìnrin ọkùnrin ní jókòó lórí àpótí. Bí wọ́n bá jókòó níṣe ni wọ́n á dìde. Gbogbo ẹ̀dá tó bá jókòó lórí àṣeyọrí mi, ògo mi, tó bẹ̀rẹ̀ sí ní dìde lónìí o, kí wọ́n túwọ́ lórí ayé mi, kí n rí jẹ, kí n rí mu, kí n rí ná, kí n rí lò. Ẹ jẹ́ ṣàdúrà bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká wí ọṣẹ yìí lórí àpótí yìí, ká sinra, ká ṣe gbogbo ẹ̀tàn lórí àkórí, ká wá dìde, ká mú ọṣẹ yìí, ẹ jẹ́ aṣọ náà, ká mú kẹ̀ǹkẹ̀ yìí, ẹ jẹ́ aṣọ náà. Alẹ́ pátápátá la máa wí ọṣẹ yìí, alẹ́ pátápátá bá ti wẹ̀ tá a ò lọ sùn, a ò ní bọ́ta sí, a ní bọ́ta mọ́. Pẹ̀lú àṣẹ lọ́wọ́ Elédùmarè, bàbá lo iṣẹ́ yìí, ọ̀nà wa yí síre. Ayá túwọ́ lọ́wọ́ wa, a ò rí jẹ, a ò rí mu, a ò rí ná. Ẹ lọ kọ̀ǹfà, ẹ lọ ṣéwò, kẹ fún ilé lábọ̀. Láìkì iṣẹ́ yìí kó share rẹ̀ sáwọn ènìyàn o. Tó bá sì darapọ̀ mọ́ wa kó o sì kọ̀mẹ́ǹtì o. Mo ń lọ o, ó dìgbà kan náà.